international ẹ̀yin lovers mi ẹ jẹ́ kí n fi ṣe ìsílẹ̀ ó lè wà fún obìnrin tí ojú ọkọ ẹ̀ kò gbébì kan rárá tí ojú ọkọ ẹ̀ kò gbébì kan rárá àbí tí ọkọ ẹ̀ kórìíra ẹ̀ ẹni tí ọkùnrin bá kórìíra ẹ̀ kò ní sí ìfẹ́ ń bẹ̀ mọ́ ayé ìgbà míì wà ayé máa ń gbé ìkórìíra bá obìnrin ayé máa ń gbé ìkórìíra bá obìnrin ayé máa ń gbé ẹran rẹ̀ kórìíra bá obìnrin bọ̀ mo ti rí solution fún ẹ bí ọkọ ẹ bá rí pé bó jẹ́ Naija ló wà àbó wà ní overs ọmọ ìyá mi wọ́n bẹ̀ ẹ́ wọ́n rọ̀ ẹ́ wá solution fún ìgbésí ayé ẹ tó bá jẹ́ obìnrin kí ni ìdí tí mo sọ pé àwa solution sí ìgbésí ayé ẹ ni pé ní ayé ìgbàanì ní ayé ìgbà láíláíláíláíláíláí àwọn màmá wa kí ló máa ṣe nígbà yẹn wọ́n máa fi tattoo wọ́n máa yà sẹ́yìn bí wọ́n máa bínú mọ́sáàdì so àwọn máa yà síbí so nígbà yẹn wọ́n fi ń ṣe kí ni wọ́n fi ń ṣe oge ni ọkọ wọn máa rí wọn bá inú ẹ ọkọ wọn máa dùn ó lè tó ní ìwà wọ oníwà o ṣé oníwà ni sọ fún mi ṣé oníwà oníwà wọ́tọ́ ẹ̀pọ̀ ọkọ ẹ máa sọ ẹyẹ ọkàn ṣe ó máa sọ 100 àwọn yìí màmá wọn ayé àtijọ́ yẹn àwọn oníwà lábàyà ìyá alágbèéní kan báwo ló ṣe máa ọkọ mi má bínú náà má bínú dáàdì wa má bínú ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ wọ́n lè sọ pé ṣé wọ́n lè dáadáa ṣé wọ́n lè dáadáa bá bẹ́ẹ̀ lẹ́sẹ̀ bá fi ó lè sọ ni ìwọ wa sọ wá sí mi mọ̀ ẹni torí pé ẹlòmíì àwọn obìnrin tó wà ní abroad yẹn ẹ̀yin lè bàjẹ́ jù because number one tọ́pẹ́ máa sọ ẹ̀kan báyìí ẹ máa kó nígbàjú ni ìwà burúkú lẹ̀ wò ẹ ṣe fún ọmọ yín ó máa fẹ́tọ̀ ọmọ gbogbo kó bá ṣe fọ́kọ kò sí láíláí ọlọ́run ti ṣe pé àṣepé nì bọ́kọ bá ṣépè fún ẹ ọmọ orí ọmọ ló lọ bí wọ́n bá ṣépè fọ́kọ orí ọmọ ló lọ orí ni wá yá wọn sọ pé òwò náà jẹ́ á ní ìwọ ló ń ṣe wọ́n àwọn gbogbo kí ní ìbá lọ tẹ̀lé babaláwo aláfa àbí wòlíì àwọn máa rí aṣọ pé ìwọ ló ń ṣe wọ́n láti rí àwọn gbúdọ̀ farabalẹ̀ fọkọ ẹ̀ wáyé pọ̀pọ̀ ẹ̀ ṣe ìṣìnà má jà má ṣe jáde sọ̀rọ̀ ara ẹ̀ kí ló máa ṣe àwọn ọkọ̀ tó máa ṣe lílì ẹ má bínú pé mo máa sọ̀rọ̀ máa kọ́ wa ní nǹkan we have to learn we are in this life to learn from I can learn from you you can learn from me bí láì ṣe rí nìyẹn we can learn from each other so kí ló máa lọ sí ọmọ ìyá mi wà lọ wá ẹyẹlé funfun gbáráwó tó bá funfun tó bá pátápátá wà á mú ẹ̀jẹ̀ wà á mú kọ́kọ́ mú oyin burúkú báyìí wà á mú oyin wà á dùn sí pàtó wà á bu oyin sí wà á mú ẹ̀jẹ̀ ẹyẹlé wà á dùn ẹyẹlé funfun tó ní àbàwọ́n rárá wà á dùn ẹ̀jẹ̀ sí pàtó wà á dùn ẹ̀jẹ̀ sí ọmọ ìyá mi fílẹ̀ kọjọ́ mẹ́ta lẹ́yìn ẹ̀wọ̀n kan fi kàárín àwọn fi lò tọ́pọ̀ ó bá fẹ́ mú ó fẹ́ yìn ẹ́ àkànṣe kí ni ọkàn wa fi pa Amẹ́ríkà fà jẹ́ ọmọ ìyá mi ọ̀ máa fi pa fún wọ́n lò ó ní èpè àtàdúrà wá ṣe kan fún mi ẹyẹlé ń bó nílé jẹ kó bó nílé mu kó tó wá fílẹ̀ kò ìfilẹ̀ ọmọ ìyá mi lọ ṣe orí èpè àtàdúrà kò yẹ kí n kọ́ yé òbò tí iṣẹ́ yẹn kò rí pé méjì péré ni nǹkan tó jẹ́ kẹta òun ni ó máa fi pa iná wẹlẹ́jì ọ̀pọ̀ ẹ̀yẹ ó máa padà wálé àwọn tó máa fẹ́ràn ẹ̀ ọmọ tó pé mọ̀mọ́ ìyàwó mi ó máa dùn gbà tó bá ti fẹ́ báyìí á rí pé ní pọ̀mọ́ ó máa sọ pọ̀mọ́ yẹn máa di ti ó máa di ti ọmọge yẹ pé wọ́n sẹ̀ já kínní ẹ̀ ní máa gẹ̀ sọ̀kúsọ náà láì àdúrà gbàgbà ọ̀nà aláàfin bò wá thank you very much God bless you still remain babaláwo international irú o kàǹkà ẹ má bínú o mi ò mọ gógóró ó kàn mí kí n má ṣe bẹ́ẹ̀ ni o ẹ má bínú.